nínú ilé níbi iṣẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá wà mo kí yín bọ́jẹ́nu mọ́tò náà lẹ ti ń wò wá àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀ lágbára olódùmarè gbogbo ẹ̀dá tí ó ń bá wa dòwò pọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti gbìyànjú tẹ́ ẹ ti bá wa subscribe sórí channel wa mo dúpẹ́ lọ́wọ́ yín àánú ọlọ́run yóò máa tẹ̀lé yín lọ síbi gbogbo lórí ọmọ ni o nínú nǹkan tí mo máa ń sọ lórí channel wa yìí analysis ló máa ń wà fún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbà bí ẹ̀dá ò bá pera wọn ṣàkíyèsí ìṣubú a máa wáyé ó yẹ ká máa pera wa ṣàkíyèsí kò sí sẹ́ni tó gbọ́n tán láàrin ẹ̀dá mi ò rí ẹni náà tó lè sọ wípé òun lòun gbọ́n tán ẹnìkan ò gbọ́n o gbogbo wa yìí náà àgọ̀ gbogbo wa yìí náà adẹ̀ tún gbọ́n ìyẹn ni pé ká máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n ó ní kì í jẹ́ kí a pe àgbà níwèrè tá a bá tètè sọ fún ọmọ tí kò yẹ ká filẹ̀ fókù yẹ ẹ̀ ká sọ fún pé wọ́n ń ṣe báyìí o ó ṣeé ṣe kó sun òkú yẹ ẹ̀ jẹ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn ojúde ọba ó fẹ́ dùn mí díẹ̀ nínú nǹkan tí ó yẹ kí n tọwọ́ bọ̀ tí mi ò kí ń fẹ́ tọwọ́ bọ̀ mi ò fẹ́ tọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́sìn dé mo máa ń fẹ́ sún sẹ́yìn níbẹ̀ ṣùgbọ́n bàbá wa rí i pé àwọn eléyìí wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ pàápàá jùlọ tó bá fi máa affect wa ní inú ìran Yorùbá a máa jẹ́ kán mọ̀ wípé nǹkan tí wọ́n ń ṣe kò dáa náà ló ń jẹ́ ara ẹ̀ nírú arákùnrin kan tí ó jáde lẹ́yìn ojúde ọba wọ́n sọ̀rọ̀ àáfàá ni wọ́n o kì í ṣe àáfàá kékeré pàápàá àáfàá tó jẹ́ pé gbogbo àwọn èèyàn mọ̀ lórí ẹ̀rọ ayélujára ni àáfàá gidi ni bí bá sọ pé àáfàá gidi èmi ò ṣetán láti condemn yẹn wípé o kì í ṣe àáfàá gidi ìwà èèyàn ọ̀rọ̀ èèyàn ní tó bá jáde lẹ́nu èèyàn ló máa sọ̀rọ̀ èèyàn tí èèyàn jẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀sìn tá a bá máa sìn láyé ó yẹ ká fi ìfẹ́ ká fi sí ká dẹ̀ fi ìtí ọmọnìkejì èròǹgbà ọmọnìkejì ká ní respect fún ká má rò wípé àwa nìkan la gbọ́n tán ẹ̀sìn wa nìkan náà ló dáa jù ṣe rí àwọn kan tí ń ba ayé jẹ́ wọ́n ti ń balẹ̀ Yorùbá jẹ́ nítorí ẹ̀sìn kò dẹ̀ síbẹ̀ ṣe máa sọ̀rọ̀ ẹ̀sìn tí àwọn kan ò ní bínú tí máa sọ pé bínú ni wípé gbogbo wa ò kì í ṣe ẹlẹ́sìn kan tẹ́ bá wa ti ń tẹnu àbùkù bu ẹ̀sìn míì àwọn tó ń ṣẹ̀sìn yẹn náà ò ní wòran ìtumọ̀ wípé tá a bá sọ̀rọ̀ sọ a mọ̀ tàbùkù àwọn tó ń ṣe tàbùkù àwọn tó ń ṣe ẹ̀sìn míì a mọ̀ wá tàbùkù ẹ̀sìn tiwa gangan torí pé àwọn yẹn náà ó sọ fún ọ wípé ìtò ń sọ yẹn o nonsense ni. now tó bá dúró pé ìwọ ló gbọ́n tán ìwọ ló mọ gbogbo nǹkan tán tó wá ń condemn ẹnì kejì wọ́n condemn wọ náà ni torí ẹnìyẹn tó bá tiẹ̀ fẹ́ kó wá sínú ẹ̀sìn ẹ̀ number one èmi ò kọ́kọ́ gbà wípé ẹ̀sìn kan ló dáa jù ọlọ́run gbọ́ ẹni tó dára jù láyé ni ọlọ́run ó ní ẹlẹ́dàá ó ní olódùmarè tó dá gbogbo nǹkan pátá porogodo orúkọ tẹ́ ẹ̀ bá wà wù kẹ́ ẹ máa wá pè é kó máa gbọ́ kó máa gbà kájú àṣà ti máa gbà ní ká dẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ ká fẹ́ràn ọmọnìkejì wa ẹ̀sìn tó dáa jù láyé ni ìfẹ́ ṣùgbọ́n ibi tí a ti ní à ń péjọ ṣe ẹ̀sìn tí kò sí ìfẹ́ à ṣe ẹ̀sìn o ibi tá a ti ń pàtẹ́wọ́ ní ṣọ́ọ̀ṣì tàbí tá a ti ń forí balẹ̀ fún ọlọ́run tá a láǹkírun ní mọ́ṣáláṣí ibẹ̀ la ti ń ronú bí a ṣe fẹ́ mú ìyàwó ẹnìkejì wa wọnú yàrá ibẹ̀ la ti ń ṣẹ́jú sí ìyàwó oníyàwó ibẹ̀ la ti ń wo bá a ṣe system tá a fẹ́ fi yíwèé tá a fẹ́ fi mówó olówó mọ́ tiwa tá a fẹ́ jálé onílé bo tiwa lọ́rùn ṣe rí wípé a nífẹ̀ẹ́ bí ọmọnìkejì bá lè ṣubú kó ṣubú kò sífẹ̀ẹ́ kí wàá lẹ̀sìn tá a là ń ṣe tá a wá bọ́ síta tá a wá ń pariwo ẹnu. ẹ sọ lẹ́bọ̀ yẹn
wọ́n lọ síbi tó ti ń ṣòro wọ́n lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn wèrè tó kù àwọn kílẹ̀ ń pè ibi alápáṣọpá lọ síbi eégún gbàgbéṣẹ́lẹ̀ kò wọ́n lọ bẹ̀ má wọ́ wá síbi ojúde ọba àwa mùsùlùmí là ń ṣọdún àwa mùsùlùmí àwa là ń ṣọdún àdẹ̀pẹ̀lẹ́bọ̀ ń bẹ̀ ọ̀gá ìta sọ àpẹ̀lẹ́bọ̀ ń bẹ̀ àwọn mùsùlùmí là ń ṣe nǹkan bọ̀ má wọṣọ ẹlẹ́bọ wá sọ́dọ̀ wa àgbà tó bá nípò costume lásán ni àwọn ògbà wọlé òun promote ẹbọ nìyẹn àgbà má wọṣọ ẹlẹ́bọ débẹ̀ orí ẹ̀ tó wọ ṣàkíwá rẹ̀ onígbà gbẹ́bọ̀ ní kò wọṣọ oríṣiríṣi aṣọ gidi lẹ́bọ̀ ní wọ̀ láti gbé wá síwájú ojúde ọba ó kọjá ọkọ̀ ojúde ọba kọ̀ dédé débẹ̀ ni mùsùlùmí ló dálẹ̀ náà àfẹ́lẹ́bọ ń bẹ̀ àfẹ́lẹ́bọ lójúde ọba wa àkíṣẹ́lẹ́bọ bàbá wo ṣẹlẹ́bọ má gbẹ́bọ débi ojúde ọba tiwa mọ́ àgbàrú ẹ̀ gbogbo àwọn ẹlẹ́bọ tó bá wá bẹ́ẹ̀ wọ́n kó dẹ́bi orí burúkú wọn ṣe ni wọ́n máa gbẹ́bọ débi ojúde ọba wa àgbà sọ́sibọ́ àgbà ó bí mi nùgbọ́ láti gbà wo tí o bá yẹ pé mo ń kọ̀sẹ̀ ara rẹ̀ mi díẹ̀ ní rẹ̀ kìtì jáde níjọ́ ẹ̀gọ̀ngàn tí mo ti rí ẹ pé máa bó ṣe ń gbá lára mi níjọ́ ẹ̀gọ̀ngàn ibú tí máa fẹ́ bu ẹ̀ pa but mi ò bu ẹ èsì o kò sọ fún ẹ má dé bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ wọ ọṣọ ẹlẹ́bọ ẹ má wọ ọdẹ ọdọ wa lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ ṣe fíìmù yìí lọ́wọ́ ọṣọ ẹlẹ́bọ ẹ bẹ́ẹ̀ ṣe fíìmù yìí agbẹ́lẹ́gbẹ́ ojúde ọba ti wá o torí àwa làwa ń ṣe nǹkan o kò kí ń ṣe ẹlẹ́bọ o kò ń ṣe alágẹmọ ló ń ṣe nǹkan kò ń ṣe alágẹmọ àwa mùsùlùmí là ń ṣe nǹkan níjọ́ yẹn kábíyèsí lẹ́mọ̀ pa àwa mùsùlùmí là ń ṣe nǹkan àwa mùsùlùmí ni bàbá kábíyèsí yìí invite tó ti gbọ́ invite ẹlẹ́bọ ń bẹ̀ kó má di pé o fẹ́ wọlé next time ẹ má yẹ kí wọ́n yẹn wọlé. yes mo rò pé gbogbo wa la gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ dáadáa ó gbìyànjú ó dẹ̀ kú àkíyèsí ṣùgbọ́n ẹ jẹ́ ìbéèrè kan ṣé dandan ni kó jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ náà la gbọ́dọ̀ máa wá sọ lórí social media ṣé gbogbo nǹkan tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kékeré tó ṣe yanjú láàrin ọ̀dẹ̀ ó dìgbà tá a bá gbé wá sórí social media káwọn èèyàn máa wá waste data wọn láti máa wo nonsense. Ibrahim Chatta ó lẹ́tọ̀ọ́ láti wọ aṣọ tó wù ó ti wọṣọ tó wù ẹ̀yin ò wá láìkí ẹ̀ nìyẹn tìyín nìyẹn ẹ lè pé náà lágbájá anífẹ̀ẹ́ gan o instead tẹ wá ń bù lórí ẹ̀rọ ayélujára tó bá wá dáhùn ó wù ọmọ tó lẹ́kọ̀ọ́ ọlọ́run gbọ́ tá a bá ń sọ tẹ̀sìn bóyá lẹ mọ ọlọ́run tó ẹ gbàgbé ẹni tí èmi mọ̀ ní Ibrahim Chatta irun rẹ̀ kì í dé bóyá lẹ kéwu tó ṣùgbọ́n decide lọ́wọ́ ara ẹ̀ láyé ara ẹ̀ láti má gba nǹkan míì mọ́ ẹ̀sìn ó mọ̀ pé sí òní kó má gbé àṣà àwọn lárugẹ iṣẹ́ ẹ̀ ló ń ṣe tẹ́ bá wá pé ẹ̀ṣẹ̀ ti wà ń bẹ̀ irú tó ṣe àṣe bẹ́ẹ̀ àmọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o àti pé kí lẹ fẹ́ ṣe yẹn fún ó lẹ́tọ̀ọ́ lórí ara ẹ̀ ẹ wá ń sọ wípé ojúde ọba àwọn mùsùlùmí ni ojúde òsì fún ẹlẹ́sìn kan àbí mo ṣe yí gbọ́ ni ojúde ọba òsì fẹ́ lẹ́sìn kan gbogbo ìlú ló wà fún ọba fún gbogbo ìlú ni kì í ṣe ọba mùsùlùmí bàbá wa ṣe ojúde ọba tó jẹ́ mùsùlùmí ló dá a sílẹ̀ kò túmọ̀ sí wípé orí àwọn mùsùlùmí nìkan ló ti ń jọba ẹ mọ̀mọ́ jẹ́ àfi àtàmọ́ má tàmọ́ nǹkan tó lè dogun sílẹ̀ ẹ mọ̀mọ́ jẹ́ àmúmọ́ra wọn wọ́n pààyàn bẹ́nu ẹ̀ wọ́n ń ṣe gbá ẹ̀ bọ́ta kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ bájọba sọ̀rọ̀ ẹ̀sìn tí ò kàn yín kọjá kẹ́ ẹ sin lọ́hùn pẹ̀lú inú kan pẹ̀lú ìfẹ́ lẹ wá ń jà fún sọ́lọ̀ lẹ̀ ń jà fún ní ta lẹ̀ ń ta sọ́lọ̀ ló ní kẹ́ ẹ jà fóun ta lẹ̀ ń jà fún gan. kí ló dé tí ọmọ ẹ̀dá ẹgbẹ́ yín o ẹ fẹ́ kó lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan tó wù látọkàn ìtò wù yín lẹ́yìn láàyò ọ̀kẹ́ ẹ bá nílé kò kẹ́nìbọ̀dì ìtò ní kálukú bá nílé náà ló máa tẹ̀lé ẹ jẹ́ n sọ fáàtì fún yín ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ni bóńkálukú bá ṣe ṣe ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ni ṣùgbọ́n àwọn bàbá wa tó ń ṣe ẹ̀sìn àbáláyé yìí tí wọ́n bá láwọ́ bàbá wọn ò gọ́ ẹ tó bá lára àwọn ará àjọ wọn ò mọ̀ ọ́ ṣe ó ti bú bàbá ńlá bàbá ẹ̀ mọ̀ bàbá tèmi Ràífù Àgbòọlá ní abúlé Àdìó lélẹ́kùrú ìlú Ìbàdàn
mùsùlùmí gidi ni wá, bàbá mi ṣe kìrìsìtẹ́nì, èmi ò tiẹ̀ wá ráyè. Ìdí ni wípé èmi ń sin Ọlọ́run látọkàn mi torí ìfẹ́ ni ó wọ Ọlọ́run. Ìfẹ́ wà lọ́kàn mi sí ọmọ làkejì ẹ̀. Tí ìfẹ́ bá wà lọ́kàn yín sí ọmọ làkejì ẹ̀ ní máa búlì nẹ̀, ẹ̀ ní sọ wípé tó bá tún wá lọ́dún tó bẹ̀ máa ní kán léwèrè dànù. Look at the way you say it. You said kán léwèrè dànù. I quote, I repeat, kán léwèrè dànù. Tó bá jọmọ yín, tó jẹ̀gbọ́n yín, tó bá jàbúrò yín, ṣé ẹ pè ní wèrè ni? Ẹ̀yin ò mọ̀ wípé tẹ́yìn ń ṣe láti ara ẹ̀sìn tẹ́yìn sọ pé ẹ gbé dání yìí, jàgídíjàgan ni wọ́n ń pè. Ẹ fẹ́ jèrè ọkàn àwọn èèyàn sí ọ̀dọ̀ Ọlọ́run, tẹ́yìn gbàgbọ́ pé Ọlọ́run ni, tẹ́ ẹ gbàgbọ́ pé ọ̀nà táwọn èèyàn yòókù ń gbà sin Ọlọ́run tiwọn, tẹ́ ẹ gbàgbọ́ pé wà òkè, ẹ wá ń dráàgì ẹni yẹn, ẹ ń wọ, ẹ fẹ́ wọ sójú ọ̀nà Ọlọ́run, ara ẹ ti bó. Ṣé yóò tẹ̀lé yín? Kí ló wà nú aṣọ tí Ibrahim Chatta wọ̀? Ṣé kí n wo Yorùbá movie, kí n wo Igbo movie, American film nìkan lẹ̀ ń wò? Kí lẹ̀ ń wò fún? Ṣé Amẹ́ríkà ò ní culture tiẹ̀ ni? Kí n wo ghost nínú American film, nínú Indian film, kápẹ̀ tí ẹ̀ ń wo Yorùbá film, kí n wo ghost. Gbogbo plane tó ń fò tó ń ṣe gbogbo film trick yẹn, are they not magic? Ẹlẹ́fẹ̀ẹ́ kẹ́nìkan máa wá ṣe magic lójúde ọba tí ì ṣe fún ẹ̀yin nìkan. Gbogbo àwọn tó wà ń bẹ̀, kírísítẹ́nì wà ń bẹ̀, mùsùlùmí wà ń bẹ̀, alábàáláyé wà ń bẹ̀, gbogbo wọn ní wọ aṣọ ìṣẹ̀ṣe, aṣọ ìyàbáláyé. Kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kó jẹ́ kìkìdá jàlámíà, kìkìdá ìjáàbù, kìkìdá aláwàní ni àwọn tó yẹ kẹ́ ẹ pè ń gbẹ̀ mọ̀ pé mùsùlùmí ló ń ṣe nǹkan. Ẹ ti sọ code of dressing. Tẹ́ ẹ bọ́ta tẹ́ kàn ń pariwo, èmi ò rí sí bọ̀dá mi kò dáa. À ń sọmọdé mọ́ nínú ayé. Èmi ò rò pé sìn yẹ kó lè tó báyìí o. Ẹ̀yin fúnra yín, ìgbésẹ̀ yín, ìwà yín ó ń bà Islam jẹ́. Ẹ̀sìn àlàáfíà la pè é. Kí ló dé tẹ̀ ń drag àwọn èèyàn? Mo decide láti má dárúkọ yín ni. Ṣùgbọ́n sà, ẹ jẹ́ ká máa rò ó. Mùsùlùmí ò yẹ káwọn èèyàn máa sánú ẹ̀sìn yẹn nítorí ẹ̀yin tẹ́ gbé dání nísìn. Ẹ̀sìn ìbílẹ̀ ló tú ilẹ̀ fún àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí tẹ́ ẹ bá. Ó dàbí ìgbà tálejò bá bó nílé ńlé tó ní kó nílé ó kó jáde. Ṣé ẹ rò pé onílé máa dákẹ́? Ẹ rán àwọn ẹlẹ́bọ sílé. Nígbà táwọn ẹlẹ́bọ tẹ́ ẹ pèlè ẹlẹ́bọ náà bá wá rán yín padà síbi tẹ́ ẹ ti gbẹ́sìn wá, ẹ mọ̀ bínú, ẹni wọ́n ń bú lágbájá, wọ́n ń bú tẹ̀mọ̀dù tẹ́ ẹ tẹ̀lé. Ṣé wọn à gbọ́dọ̀ fọwọ́ kò wọn? Kí ló dé tẹ̀yìn ń fọwọ́ kan àwọn ẹbọ tiwọn náà? Kí ló dé? Ẹ̀yin lẹ́mọ Ọlọ́run jù. Ṣé ẹ ti kú rí ni tẹ́ ẹ fi fẹ́ mọ̀ pé àwọn kan ní ọ̀wọ̀ àlùjánnà, àwọn kan ní ọ̀wọ̀ náà? Ẹ ti débẹ̀ rí, ẹ ti mọ bí ìdájọ́ Ọlọ́run ṣe rí, ẹ̀sìn wo lọ́lọ́run ń sìn? Tí bá ní kí analyze ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn, ó ti pọ̀ jù. Ibrahim Chatta ò gbégbó igbá ẹbọ wá, kì í ṣe babaláwo ojú ayé. Bó bá tún jẹ́ babaláwo ojú ayé, gbogbo òlú tẹ́ ń sọ ìbabaláwo wà ń bẹ̀ tẹ́ wà láàrin yín bẹ̀ yẹn. Gbogbo aṣọ tí wọ́n wọ̀ pátápátá aṣọ ìṣẹ̀ṣe ni, aṣọ àbáláyé ni, aṣọ ẹlẹ́bọ ni. Torí nígbà táwọn bàbá wa ti ń ṣẹbọ ni wọ́n ti ń ṣe, àwọn ẹlẹ́bọ ló dá á lẹ̀. What are you talking? Ẹ má kàn jẹ́ ká máa wá sórí social media, ká máa sọ social media di nǹkan tá a máa kàn máa kódà indirectly ẹ̀ ń condemn culture Yorùbá. Ṣáwọn ọmọ Yorùbá máa wòran, ṣe bí Yorùbá lẹ́yìn náà. Ẹ lè condemn wa totally. To say the fact, gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn, àwọn mùsùlùmí ẹgbẹ́ yín láwọn nǹkan tí mo gbọ́ wọn láìkí ẹ̀. Wọ́n ní bàbá, wọ́n ní ìyá, wọ́n lẹ́gbọ́n tó yẹ pé wọn ò jọ sí ẹ̀sìn kan náà. Èmi ìfẹ́ sọ̀rọ̀ lọ sí àwọn tó dá yín lóhùn. Ṣé pé àwọn obìnrin kan dá yín lóhùn? Wọ́n sọ̀rọ̀ gan. Bó ṣe ká wọn lára sí, a lè bú wọn, a lè bá wọn wí. Torí pé ẹ̀yin gangan fúnra yín, ẹ̀ ń bá yàn wí. Ẹ̀ ń pè yàn ń wèrè, ẹ̀ ń pè lẹ́lẹ́bọ. Ẹ̀ ṣe fílẹ̀ pẹ̀lú ẹbọ tiẹ̀, ṣó ní kẹ́ wá bò ń ṣẹbọ ni? Ṣó pè yín síbi ẹbọ ni? Mind you, ojúde ọba ò ń ṣe fún mùsùlùmí nìkan o. Torí ọba gangan fúnra ẹ̀
ọba gbogbo ẹlẹ́sìn ni. Tó bá wá jẹ́ máìdì tẹ́ ẹ ní ni pé ẹ fẹ́ sọ ìpínlẹ̀ Ògùn tàbí Ojúde àbí Ìjẹ̀bú Òde di ẹlẹ́sìn kan ti mùsùlùmí, ẹ kàn fẹ́ máa dá wàhálà alẹ̀ ní kí lẹ fẹ́ gbà ń bẹ̀. So ẹ̀kẹ́sìn ò le kó wá le tó gbogbo ibẹ̀ yẹn, so jẹ́ kó le tó gbogbo ibẹ̀ yẹn. Ẹ ti ń kọjá ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ ti fẹ́ máa fa ogun, fi ẹnu fa ogun. Àwọn nǹkan míì wà lẹ̀ tó yẹ kẹ́ ẹ sọ. Ẹ̀ ń drag ẹni tó wọṣọ aṣọ Ògùn